alẹ́ pàtàkì kan lọ́ba Ìgbòho tẹ́lẹ̀ kí n máa sọ pé wọ́n lọ́ba mẹ́ta mẹ́rin irọ́ ni o òfin ti yanjú gbogbo òfin sì ti fi ìdí alẹ́ pàtàkì múlẹ̀ gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ọba àlú oníkálukú ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ lálàáfíà sọ pé bàbá ńlá bàbá olótẹ̀lú Ìgbòho alẹ́ pàtàkì wọn ti kó lu Ìgbòho lé lọ́wọ́ alẹ́ pàtàkì lọ́ba Ìgbòho kí ó ń Ìgbòho kọ́ gbà fẹ́lẹ́ dà rẹ̀ pé ọmọlẹ́yìn alẹ́ pàtàkì lọ́jẹ́ o. láti 1930 ni wọ́n ti bẹ̀rẹ̀ kátàkátà 1936 ta ní native court wọ́n ti wàá bu àyà ni wọ́n láwọn lọ́ba ọ̀dà wọn lọ́yẹ̀ kí wọ́n gbé kóòtù sí ọ̀dà wọn lọ́yẹ̀ kí wọ́n gbé kóòtù sí òyìnbó sì gbọ́n ọmọọ̀tẹ̀ ọba tẹ̀ ńlẹ̀ ó sì gbé wá síwájú ààfin adé pàtàkì tó jọba gbò ìgbà tó yá tó di 1978 ìdílé Onígbòho wọ́n á kọ pẹtíṣàn lọ sí ààfin Ọ̀yọ́ níbẹ̀ ni wọ́n ti ń ṣèpàdé lọ́balọ́ba wọn ò tí ì káfà ò ti Ọ̀ṣun state ńgbà yẹn ilé tí Adépàtà sì jẹ́ ọ̀kan nínú mẹ́mbà tó wà níkàlẹ̀ àwọn akọ̀wé wa sálàfin Aláàfin tó gbèsè ọ̀sẹ̀ pé ọmọ ọdún méje lórí àlééfà nígbà yẹn pé kì í s'Adépàtà lọ́ba o òun Onígbòho ní o òun Onígbòho ní o lọ́ba Jeremiah Afọlábí níbẹ̀ lórí nígbà yẹn gẹ́gẹ́ bí Onígbòho nígbà wọn ka lẹ́tà rẹ̀ sí ilé nínú ìpàdé náà ni wọ́n ti sọ pé oníkálukú ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ lálàáfíà sọ pé bàbá ńlá bàbá olótẹ̀lú Ìgbòho alẹ́ pàtàkì wọn ti kó lu Ìgbòho lé lọ́wọ́ alẹ́ pàtàkì lọ́ba Ìgbòho kí ó ń Ìgbòho kọ́ gbà fẹ́lẹ́ dà rẹ̀ pé ọmọlẹ́yìn alẹ́ pàtàkì lọ́jẹ́ o níbi tí ò ti tẹ́ wọn lọ́rùn tó ti bẹ̀rẹ̀ sí ní competition míì sí ìjọba láyé western region wọ́n competition míì lọ títí nígbà tó dé 1982 83 84 85 ni wọ́n sáwá ṣe enquiry Justice Adérẹlé òun ló lead àwọn panel yẹn wá ni wọ́n fi ń pe enquiry yẹn ní Justice Adérẹlé enquiry panel of enquiry pé ta lọ́ba nínú alẹ́ pàtàkì Onígbòho àtọ̀nà Onígbòho so wọ́n ké sí neighboring towns gbogbo àwọn tó yí wa po wọ́n ké sí gbogbo àwọn lóòkì láàrin ìlú oníkàpọ̀ wá sọ̀tàn ta lọ́ba Ìgbòho wọ́n kọ memorandum lóríṣiríṣi wọ́n sì parí enquiry yẹn report yẹn jáde ní January 1985 ohun tó wà nínú report yẹn ni pé Alẹ́pàtà is the most senior traditional ruler ní Ìgbòho gẹ́gẹ́ bí paragraph àkọ́kọ́ paragraph kejì ó sọ pé we recognize that Onígbòho is a traditional ruler in Ìgbòho but second in rank to Alẹ́pàtà wọ́n á ní paragraph kẹta pé we affirm òyìnbó tí wọ́n lò nìyẹn o we affirm that Onígbòho is a traditional ruler in Ìgbòho but when it comes to the issue of headship kó má yọjú rárá wọn làwọn ìjọba àsìkò wà náà fún ládé kan sọ wọn di ọba wọn fún wọn ládé pẹ̀rẹ̀ rẹ̀ wọn sọ wọn dọba ìgbà tí rìpọ́ọ̀tì ẹ jáde báyìí kò wá tẹ́ wọn lọ́rùn ìgbà tí rìpọ́ọ̀tì ò tẹ́ wọn lọ́rùn àti ìdílé Onígbòho àti ìdílé Onígbòho wọn á gba high court lọ nìbàdàn wọn pe ìdílé Alẹ́pàtà àti gómìnà lẹ́jọ́ eléyìí tí Ọlọ́run sì ràn wá lọ́wọ́ láti fi ẹ̀yìn wọn kẹ́lẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan 1987 ó ní ìdájọ́ títí Onígbòho ká fi ẹ̀yìn wọn lẹ̀ láti ìgbà náà títí tẹ ìdòní wọn lọ àpíìlì ó túmọ̀ sí pé judgement yẹn ti hand sọ́nù wọn ìjọba ọ̀wárì náà rí yẹn kò tí ì sí sẹ́ẹ̀tì kóòtù kẹ́ tó sẹ́ẹ̀tì judgement yẹn aside ìlú Ìgbòho ti wà lálàáfíà láti 1994 ó ní relative peace ló ti wà ní Ìgbòho nígbà tó ti dájọ́ ní Supreme Court àkùtì jókòó rẹ̀ jẹ́ ẹnu 1999 náà tó bẹ̀rẹ̀ nígbà tó ti dájọ́ alágbádá náà tó bẹ̀rẹ̀ wọn àwọn àyè now ìdílé Onígbòho tó ṣubú ní high court ó gba appeal court lọ síbẹ̀ náà Ọlọ́run yà lọ láti fẹ̀yìn wọn gbálẹ̀ wọ́n tún ní òtá àwọn lọ́rùn wọ́n gba Supreme Court lọ atúfẹ̀yìn wọn gbálẹ̀ ilé ìtìdájọ́ wáyé ní 1994 kò wáyé wa bóyá ilé ẹjọ́ mi tó ń bẹ lẹ́yìn Supreme Court ní Nàìjíríà ni tóbi kí wọ́n ń ṣe yàmàyàmà tí wọ́n ń ṣe tí wọ́n kàn tẹ òfin lójú ní tí wọn jẹ́ tàwọn bàbá ńlá bàbá wọn jẹ́ tí wọ́n gbéra wọn. so Alẹ́pàtà nìkan lọ́ba Ìgbòho tẹ́lẹ̀ kí n máa sọ pé wọ́n lọ́ba mẹ́ta mẹ́rin irọ́ ni o òfin ti yanjú gbogbo òfin sì ti fi ìdí Alẹ́pàtà múlẹ̀ gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ọba àlú as far back as 1994 yàtọ̀ sí gbogbo tá a ti ń bá bọ̀ wá tẹ́lẹ̀ látàyè western region gbogbo àwọn ẹ̀rí yẹn náà làwa lò nílé ẹjọ́ tá a fẹ̀yìn wọn kánlẹ̀ so Alẹ́pàtà lọ́ba Ìgbòho kó méjì ìyẹn ni ìjọba náà sì wù tó fi sọ pé Alẹ́pàtà is the permanent chairman of Orelope local government transitional council decree náà fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ sì tún ni permanent member Ọ̀yọ́ state council of Obas and Chiefs eléyìí tí àwọn olóṣèlú tó fẹ́ mọ sí nǹkan lé lẹ́sìn ìtọ́lọ́wọ̀n sì ní fún wọn sí agbára lọ́wọ́ lágbára àwọn bàbá wa lọ́wọ́ ní fún wọn sí.